ẹ̀yin èèyàn wọ́n mọ̀ ti padà sísọ lójú eégún afẹ́fẹ́ ti fẹ́ báyìí àti rí fùrọ̀ adìyẹ tẹ́ ẹ̀ bá gbàgbé rògbòdìyàn tí ń lọ lórí ẹ̀rọ ayélujára látàrí pé wọ́n mọ̀ fẹ́ dìtẹ̀ gbàjọba náà mọ̀ ni ẹ̀yin èèyàn wa ẹ tó wá gbọ́ tuntun àní ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan wọn ó gbìn débẹ̀ wọn ó ṣàlàyé ẹ̀ fún ilẹ̀kùnrẹ́rẹ́ wọn ó yànnàná ọ̀rọ̀ yìí létí yín tí ó sì yé yín yékéyéké lórí ọ̀rọ̀ àwọn ọmọ ológun tẹ́ àlẹ́jì pé wọ́n mọ̀ fẹ́ gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kódà tẹ́ sọ pé àti gbákejì àtàwọn kábínẹ̀tì gbogbo wọn pátá làwọn èèyàn yìí ní plan fún ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n wọ́n ti fojú wọn hàn báyìí o kódà gbogbo wọn dárúkọ wọn dárúkọ ìlú tí wọ́n ti wá ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ológun gbogbo ẹ̀ náà dákọ sínú fọ́nrán yìí ẹ̀yin èèyàn ìwé ìròyìn kan nílẹ̀ wa mọ̀ ló mọ̀ sí bẹ́bẹ̀ ló tú gbogbo àṣírí kódà ó ṣàlàyé débi pé ìpínlẹ̀ tí wọ́n ti wá ó sọ iye ọjọ́ orí wọn ó sọ àti iye ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ológun gbogbo ẹ̀ ló sọ àti gbogbo plan tí wọ́n ní gbogbo ẹ̀ náà ló sọ gbogbo ẹ̀ ní ìwé ìròyìn mọ̀ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá gbàgbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní ìwé ìròyìn kan ló mọ̀ sọ̀rọ̀ sórí afẹ́fẹ́ o ló ní àwọn ọmọ ológun kan bíi mẹ́tàdínlógún náà mọ̀ fẹ́ gbìmọ̀ náà fẹ́ gbàjọba náà ní dandan àfi káwọn gbàjọba o lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin èèyàn bí eré bí àwàdà mọ̀ la pe ọ̀rọ̀ yìí ṣùgbọ́n gbà tó stage kan bàtà ọ̀rọ̀ yìí ṣe ló ń ró láròjù ló ń ró pọnlápọnlá tó ń ké tata lórí ẹ̀rọ ayélujára tẹ́ ẹ̀ bá gbàgbé ìgbà tí ọ̀rọ̀ yìí tó tún wá dé koríta kan láwọn ọmọ ológun kan bá tó sọ pé kò sẹ́ni tó fẹ́ gbàjọba ipò gbogbo rògbòdìyàn tí ń lọ lórí ẹ̀rọ ayélujára yìí ọba mọ̀ nírọ́ ni ẹ̀yin èèyàn ṣe wá rí gbà tí ọ̀rọ̀ yìí dé koríta kan lọ̀rọ̀ yìí bá mọ̀ ń lọ síwájú ló mọ̀ ń lọ sẹ́yìn àwọn kan sọ pé wọ́n fẹ́ gbàjọba àwọn kan nírọ́ ni o ipò kò sí ní tó jọmọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n òwe bàbá wa ni o wọ́n ní bí rọ́bà lọ fógún ọdún ìjọ kan báyìí lòtítọ́ ó bá ẹ̀yin èèyàn ní tó wá jẹ́ kàyéfì níbi ọ̀rọ̀ yìí ni pé ìwé ìròyìn Premium Times ó mọ̀ ló mọ̀ sí bẹbẹ tó mọ̀ sísọ lójú eégún kódà ó tó tẹ̀síwájú ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ó ní kódà ó ní gómìnà kan wà ń bẹ̀ tó jẹ́ pé òun ló kówó rọ̀gùrọ̀gù sílẹ̀ tó ní ẹ mọ̀ báṣẹ́ lọ bí wọ́n ṣe gbàjọba ìwé ìròyìn mọ̀ tó tẹ̀síwájú ó ní àwọn ọmọ ológun tẹ́ fẹ́ gbàjọba ó ní 14 nínú wọn ó ní àwọn ọmọ ológun orí ilẹ̀ ni o àwọn yẹn Nigeria Army ní ìwé ìròyìn bá mọ̀ tó tẹ̀síwájú ẹ̀yìn yẹn ó bá ní àwọn méjì wọ́n wá láti Air Force àwọn méjì yòókù ó ní wọ́n wá láti Navy ní ìwé ìròyìn bá mọ̀ tó tẹ̀síwájú ló mọ̀ bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn bẹ́ẹ̀ ló gbé àwòrán wọn sí gbàgàdàgbàgàdà ló ń dárúkọ wọn lé ní 7 ẹni tó jẹ́ ògbóǹtarìgì nínú àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba lórúkọ rẹ̀ ń jẹ́ Brigadier General Abubakar Sodiq wọ́n ní ìjọ kẹta ìyẹn nínú oṣù kínní 1974 òun náà bí Brigadier General Abubakar Sodiq sẹ́rí service number rẹ̀ gbàgàdàgbàgàdà báyìí ni wọ́n kọ́ bẹ̀ wọ́n bá mọ̀ ní kọ́nẹ̀lì tá à ń dákọ̀ yìí ìkan nínú àwọn regular course 44 wọ́n lòun ló jẹ́ o wọ́n wá ní ẹni tá à ń dákọ̀ yìí ọmọ ìpínlẹ̀ Nasarawa ló jẹ́ o wọ́n bá mọ̀ ní Major General yìí wípé kì í ṣe ìgbà àkọ́kọ́ tí ó mọ̀ hùwà àṣemọ́ṣemọ̀ rèé o wọ́n ní ọdún 2024 wọ́n ní ó wà nínú àwọn tí ń rìpọ́ọ̀tù orúkọ ẹlẹ́ẹ̀kejì tí ìwé ìròyìn gbé síta gbangba ó ní Colonel M.A. Mahaji wọ́n wá ní Mahaji yìí wọ́n bí ní ọjọ́ kìíní nínú oṣù kẹta ọdún 1976 ẹ̀yin èèyàn ní ìwé ìròyìn bá mọ̀ tó tẹnu bọ̀rọ̀ ó ní Colonel ní tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ ó ní àti Niger ìmọ̀ ló ti wá o wọ́n ní ọdún 1995 sí ọdún 2000 ló parí regular course ẹ̀ ní ìwé ìròyìn Premium Times bá mọ̀ tó tẹnu bọ̀rọ̀ ó ní sẹ́ rí kọ́nẹ́ẹ̀lì tá à ń sọ yìí ó ní ipa ńlá ló kó látàrí investigation ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe ẹni tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí ìwé ìròyìn kọ orúkọ rẹ̀ gbàgàdàgbàgàdà Lieutenant Colonel X Papa ṣe wá rí Papa tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n ní Mr. Papa tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yìí ipò ọmọ ogun náà ni ó pé Nigeria Army Signal Corps wọ́n ní ọmọ ọdún 31 ni o ìyẹn 41 years ṣe rí ẹni tó wá sí kẹrin tí ìwé ìròyìn tó forúkọ ẹ̀ síta gbangba ó ní Lieutenant Colonel A.A. Ayatu tó jẹ́ ọmọ ọdún 1983 orúkọ eléyìí tó tún tẹ̀lé ni Lieutenant Colonel M. Alimokura wọ́n ní ìyẹn tiẹ̀
ọdún 1983 òun ni wọ́n bí òun tiẹ̀. ìwé ìròyìn bámọ̀ tó tẹ̀síwájú ó ní nínú àwọn tó tún fẹ́ dìtẹ̀ gbàjọba ẹ̀ ó ní Major A.J. Ibrahim. ó ní ọdún 1997 ni wọ́n bí Major A.J. Ibrahim ń tiẹ̀. ẹ̀yin èèyàn ní ìwé ìròyìn bámọ̀ tó tẹ̀síwájú ó ní lára wọn náà ni Major I. Dauda ọmọ ọdún 1983 wọ́n ní àtìpínlẹ̀ Jigawa oníyẹn ti wá ń tiẹ̀. wọ́n bá mọ̀ tó ní bákan náà Captain Ibrahim Bello wọ́n bá mọ̀ tó ní ara wọn náà mọ̀ ní o lára àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ara wọn náà tó ní Captain A.A. Yusuf wọn lòun náà tó ń bẹ lára wọn. níwé ìròyìn bá mọ̀ tó tẹ̀síwájú ló bá tó dárúkọ Lieutenant Commander D.B. Ibrahim. ẹ̀yin èèyàn níwé ìròyìn bá mọ̀ tó ti gbé bọ́nu ó bá tó dárúkọ ó ní Lieutenant Commander D.B. Abdullahi òun náà tó ń bẹ lára wọn tẹ́jọjọ kó pápápọ̀ pé àfi káwọn gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ẹ̀yin èèyàn ojú àwọn ọmọ ológun tí wọ́n fẹ̀sùn kàn rèé o tí wọ́n àlẹ́jì pé ṣìnà fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n wà ní àhámọ́ àwọn ológun. ẹ̀yin èèyàn kí ni ẹ̀yin náà rí sọ sí ọ̀rọ̀ ẹ̀ tẹ́yin náà bá fẹ́ sọ ẹ jẹ́ ká mọ èròǹgbà yẹn kẹ́ sọ sí abẹ́ kọ́mẹ́ǹtì wa. ẹ wo ibi tá a fi àdàgbé ètò ìmọ̀lẹ́ nìyẹn rè bó bá tó sì ń lọ àtúndẹ̀kẹ́ máa gbọ́.